station is Bermondsey. Doors will open on the right-hand side. Yoti Nigeria by this stage yìí ìyàwó pé ayé ti dá tíyàn wà lórí train kí internet ẹ̀ ṣì máa ṣiṣẹ́ lábẹ́ underground pátápátá. Ọlọ́run ọba. This station is Bermondsey. Tó wà nílé tá à ń sọ fún. This train terminates at. Ẹni ní Lagos ẹni free internet ní Lagos orí ẹ̀ tẹ̀ ṣé internet ọ̀fẹ́ lẹ́ẹ̀ lò ní Lagos State àwọn ní train ní Lagos State ṣé train ìfẹ́ ní Lagos State yẹn bí ẹ ń báyàwó mi sọ̀rọ̀ ní ọjà rẹ̀. Hello mama, how about? Listen. Yeah. For the Northern Line and National Rail services. Ficar aqui se quiser. Olha no não. Same. Vai para trás. Same green car. Sim, temos que sair, temos que mudar. I'm breaking. Das duas, uma, ou saímos mesmo lá, que há ali. Eu estou a parar dele. Ou saímos na outra a seguir. Não, temos que sair mesmo base. Ok. Porque da outra a seguir. Não, I'm no train. Não dá. In internet, I can share part in the train. Sim, Piccadilly. Piedade. Mo live kan lórí Facebook àti ó dẹ̀ ń connect bàjẹ́ ó ti upgrade ó wá ń ṣiṣẹ́. Não é isso, querida. O que eu te estou a dizer é que das duas saímos sempre em Não, outro mas saímos literalmente. Outro àti 3G. Vamos na Piccadilly Line. Wàláì ó stable ni gbogbo bó ṣe ń wọnú tunnel kan kò disconnect. Ó yà mí lẹ́nu. Tens na Piccadilly Line, tens que sair daqui. Wọ́n ti really upgrade ẹ̀. Saímos da estação. Já depois, mas tens que sair daqui, deste trabalho e comprar. Ẹ má dá lóhùn, à ń sọ ó ní wọ́n ní train ṣé íńtánẹ́ẹ̀tì ń ṣiṣẹ́ lábẹ́ train orí train mo wà báyìí lábẹ́ tunnel àbọ̀mọ̀ tó ń sọ ni mò ń bọ̀ jẹ́ ń fi wọ̀nyí dáadáa ẹ jẹ́ ń gbé báàgì mi kàn bí ọmọ school òfin bá fi wé kàsàlà bẹ́yìn lò Nàìjíríà ṣé train ẹ̀ lò Nàìjíríà làwọn ní ọlọ́jà gbádùn. Yeah, doors will open on the right-hand side. Change for National Rail services from Waterloo East. Sorry, train yẹn ní sè bó ṣe ń lọ nínú tunnel kò disconnect because wọ́n ti upgrade gbogbo kéde yẹn à ń sọ àwọn wérò ẹ máa defend irọ́ ẹ máa defend irọ́ sorry ẹ máa defend irọ́. So this train terminates taba wí irú ẹ máa wí
Ìgbọ́jà ń change camera and gbélé wẹ̀ so that kẹ́ lè rí dáadáa. Doors will open on the right-hand side. Change for the Bakerloo, Northern and Waterloo and City lines and National Rail services. See something. Sorry. This station is Waterloo. Change here for the Bakerloo, Northern and Waterloo and City lines and National Rail services. This train terminates at Hampstead. Tọ́sí ipò ẹ̀tọ́ rẹ, ìwọ ni ìmọ́lẹ̀. Àwọn dáadáa, àwọn ọmọ eriwo yà, wọ́n máa lọ já fóònù lọ́wọ́, wọ́n máa ń já fóònù náà ní London. Àwọn tó máa ń já fóònù wà o, especially iPhone la máa ń fẹ́, iPhone la máa ń target. Bí fóònù yẹn mú dáadáa, sọdọ̀ àkọ́ má bàa já mú ẹ lọ́wọ́. Ẹni bá máa já tèmi ní sàbí kó gbé mi náà ṣubú. The next station is Westminster. Doors will open Westminster, on the right-hand gbogbo side. lọ́ọ̀ tí ń Change jáde to the nìyẹn Circle ní and Parliament. District line. Exit Àwọn for tó kó gbogbo Westminster apapọ̀. Abbey and Houses of Parliament. Ṣé o ti gbọ́ Houses of Parliament? Wọ́n ń gbọ́ Houses of Parliament. Mo ò ní time bá gbé yín lọ síbẹ̀. Mo ò ní time. Yes, a time. Tony ages ẹ̀gbọ́n mi ṣe wà pa. This station is Westminster. Westminster ló ń pè bí ilẹ̀ ló ti ń ṣe gbogbo òfin. Westminster Abbey and Houses of Parliament. Ibi tó ti ń ṣe gbogbo òfin nìyẹn. This train terminates at West Hampstead. Bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ, ìwọ ni ìmọ́lẹ̀. Ògo fóònù mi ti bátìrì ti lọ́lẹ̀ pátápátá, ó ti ń show red. Ó ti ń sọ. Ògo adúláwọ̀. No, underground tẹ̀lélẹ̀ kò ń ṣe metro. Deep down on the ground. Very, very deep.
All right. Ẹ lọ wá kan jẹ jàre. Ló jẹ snacks mi tó wà ní báàgì. So èyí tí mo fún yín náà ti tó ní view. Ojú ń pọ ọmọ Ọlọ́run. Àṣà ìlẹ̀ àwẹ̀ lẹ́nu nígbà tó ń ṣe pàǹgbàwẹ̀. So fún update Bishop Adesina àti gbé lọ́ọ̀yà dìde. So kẹfọkàn yín balẹ̀. Lọ́ọ̀yà tí ó ti ń ṣètò lọ́wọ́ pẹ̀lú bó ṣe ń lọ nìyẹn. Bó ṣe wá kú bẹ́ńbẹ́ń báyìí. Àpáwọn èèyàn máa bọ́lẹ̀ tó pọ̀. Alright. Báwọn tó yíwà free díẹ̀. Alright, ẹ̀yin wa. Àráyè ìjókòó báyìí. Alright. A tún máa sọ̀rọ̀ later. This is a Victoria Line train to Walthamstow Central. Alright, ẹ̀yin wa. Ẹ̀yin ti Koikimedia. Àdẹ́rí jù bẹ́ẹ̀ lọ báyìí. A tún lọ wo tó ń ṣẹlẹ̀ káàkiri. The next station is Oxford Circus. Doors will open on the right-hand side. Change for Bakerloo and Central Line. Ebi ń pa ṣégè sí mi lára mi ṣe wà báyìí. Ọmọ ní sandwich nínú báàgì ọmọ ráyè jókòó. Báyìí pé mo jókòó ní sinimá yọ sandwich mi jáde. A máa fi lánà. Gbọ́dọ̀ di fóònù ẹ̀mú dáadáa, wọ́n máa ń já fóònù náà ní London. Kò ṣeré o. Wọ́n máa ń yọ fóònù. Àwọn ọmọ tó ń yọ fóònù náà wà ní London. Àwọn ọmọ àlè. Àwọn ọmọ tó fẹ́ ṣiṣẹ́. So ayé tí wà tí máa fi ráyè jókòó ní sí. Change here for Bakerloo and Central Line. Náà mo ti ní àǹfààní àti jókòó. Yọ sandwich mi jáde. Mo rí gẹ́ẹ̀ kan ní China tó ní dírẹ́bà yẹn sọ pé mo tẹ̀ mọ́ tó tẹ̀ ní dírẹ́bà yẹn sọ. Dírẹ́bà yẹn ní kìíní. The next station is Warren Street. Doors will open on the left-hand side. Change for the Northern Line. Exit for University College Hospital. That's the noise. Fóònù mi ti lọ́lẹ̀ gan-an. Fóònù bàtìrì mi ti lọ́lẹ̀ pa. Sandwich mi lélẹ́yìn. Jẹ sandwich mi ní ṣègbè parí. Màá mú sandwich mi sẹ́nu láìpẹ́ ìdí sí. This is Warren Street. Change here for the Ọ̀nà méjì ni mo Northern dì Line. sí. Exit Àkọ́kọ́ here jẹ́ kan for nísìn. University College Tí Hospital. bá ti jẹ kan, màá tún jẹ kan létà. Please stand clear of the closing doors. Àkọ́kọ́ jẹ. The next station is Euston. Doors will open on the right-hand side. Change for Northern Line, London Overground and National Rail services. Ìjọba fẹ́ lọ Manchester lọ sí Liverpool, Coventry. Ìjọba máa wọ train lórí Euston station. This is Euston. Change here for Northern Line, London Overground and National Rail services. Please stand clear of the closing doors.
open on the left-hand side. Change for Circle, Hammersmith and City, Metropolitan, Northern and Piccadilly lines, National and International rail services. Exit for the British Library. This station has step-free access. Abẹ́fẹ́ lè kúlíkúlí ẹ jẹ́ má bá wọn polówó fún mi ní kúlíkúlí lélẹ́yìí o kúlíkúlí aláta ilé wọn pè ní kúlíkúlí aláta ilé wọn pè ní kúlíkúlí aláta kúlíkúlí aláta lélẹ̀. Circle, Hammersmith and City, Metropolitan, Northern and Piccadilly lines, National and International rail services. Máa rí mi dáadáa. Mo kí ìyàwó Táíwò Kíkẹ́ Fásọmí Bọ́lá wà lí òmú rí bẹ́ẹ̀ nṣá ní para mi àbí ayé nìyàn máa jẹ kó tó lọ 7 ẹ̀yin tẹ́wà Nàìjíríà náà ṣà ń jayé mo kí gbogbo ẹ̀yin girama ayé nìyàn máa jẹ kó tó lọ 7 pásítọ̀ ní àkọ́kọ́ lọ. Kúlíkúlí aláta kó ọ̀sán wá gbà ń bá ṣòwò lọ́wọ́ fún mi ló wá gbà kúlíkúlí lélẹ̀ ó ń láta nínú. Kúlíkúlí aláta ni.